Wike ló pa PDP ní àbí Àtíkù nítorí ní 2027 orúkọ èèyàn PDP kan kò ní sí nínú àwọn tí yóò dupò ààrẹ. Ohun méjì kan ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó fòpin sí gbogbo awuyewuye nípa PDP wo ló wà tàbí àwọn wo ló lẹgbẹ́ náà. Àkọ́kọ́ ni pé ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá dájọ́ pé kò sí èyí tó kan àwọn ìgbìmọ̀ bàbá àsàlẹ̀ ẹgbẹ́ náà BOT Board of Trustees nínú ọ̀rọ̀ PDP yìí rárá, pé wọn kò lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ tí wọ́n pè náà rárá ni. Ìdájọ́ náà sì le koko fún àwọn ọmọ ìgbìmọ̀ bàbá àsàlẹ̀ yìí débi pé kó má jẹ́ kínní náà ni yóò tú wọn ká pátápátá. Ìdí ni pé 140 mílíọ̀nù náírà 140 mílíọ̀nù náírà ni wọ́n ní kí wọ́n san pé wọ́n fi àkókò ilé ẹjọ́ ṣòfò. Lọ́ọ̀yà wọn tó sì ń gba ẹjọ́ wọn rò náà yóò san mílíọ̀nù 10 nítorí wọ́n ní òun mọ ohun tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ṣe é, òun pẹ̀lú ọ̀bọ jẹko. Níbẹ̀ lẹ́jọ́ ti kú sáké torí kò sí gómìnà kan tó kù lẹ́yìn ẹgbẹ́ náà mọ́ rárá. Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ òun nìkan ló kù nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ tó jẹ́ gómìnà ti bá ibòmíì lọ. Nínú ẹgbẹ́ òṣèlú APM ló wà báyìí níbi tí yóò ti du ipò ààrẹ. Bẹ́ẹ̀ ìgbìmọ̀ BOT yìí ló wà lẹ́yìn PDP ẹ̀ka tiẹ̀, ìyẹn èyí tí Kabiru Tamimu Turakinye alága wọn. Alága tí wọ́n yàn níbi ìpàdé tí wọ́n ṣe nìbàdàn lọ́jọ́ 15 sí 16 November 15 sí 16 ọdún 2025 tó kọjá. Adolphus Wabara tó ti jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ wa tẹ́lẹ̀, òun ni alága BOT PDP tó pẹjọ́ yìí o. Àwọn Mákindé ló sì ní kó nìṣó kó lọ gba ẹgbẹ́ náà padà fáwọn. Àmọ́ ní báyìí tí wọ́n ti dènà de eégún, tí wọ́n múra láti bọ́ agọ̀ kúrò lọ́rùn ẹ̀ láti mọ ẹni tó wà lábẹ́ aṣọ, àwọn olómẹlé ti fọ́nká o. Oníyàálù tó sì ń lu dìgbòlú kọ lù ú tẹ́lẹ̀, ẹnìkan ò gbúròó ẹ̀ mọ́. Wàràpá sojú oníṣègùn déná, ẹni wá wo àìsàn ibà kò rántí mú fìlà ẹ̀ tó fi sá lọ. Ó dàbí pé ìdájọ́ náà ló fa ìṣẹ̀lẹ̀ kejì, torí àwọn PDP tá a lè pè ní ojúlówó báyìí lábẹ́ Nyesom Wike ti gbé ìwé jáde pé àwọn ò ní ẹnìkankan tí àwọn fẹ́ tẹ̀lé lásìkò ìbò tó ń bọ̀ yìí. Àwọn ò ní fa ẹnikẹ́ni kalẹ̀ kó wá du ipò ààrẹ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Òun làwọn yóò tì lẹ́yìn tí gbogbo ọmọ ẹgbẹ́ àwọn yóò sì dìbò fún un. Nítorí Tinubu ti ṣe bẹbẹ láyé àwọn o. Òun àti ọ̀gá àwọn tí Ọlọ́run yàn láti wá tún ìlú Àbújá ṣe, Nyesom Wike. Bẹ́ẹ̀ ní tòdodo, ẹni dá mi síwájú ní tẹ́lẹ̀ tútù, bù fún mi kí n bù fún ọ lọ̀pọ̀lọ́ ń ké lódò, gbà fún gbàdà nílé ni gbà fún gbàdà lóko. Bóyá ní oṣù kan lọ nílẹ̀ yìí tí ààrẹ Tinubu ò ní kan sáárá sí Nyesom Wike pé òun ló ń tún ìlú Àbújá ṣe àti pé gbogbo ohun táwọn tí wọ́n ti lọ tẹ́lẹ̀ kò lè ṣe. Ọkùnrin Wike náà ti ṣe wọ́n, bẹ́ẹ̀ ni kò tí ì sinmi, òun fẹ́ sọ Àbújá di ìlú àgbáyé. Dájúdájú àyànfẹ́ ẹ̀dá kan ni Wike jẹ́ sí Tinubu o. Àmọ́ Wike náà kò fi pamọ́ pé lẹ́yìn Ọlọ́run ó fẹ́rẹ̀ jẹ́ lásìkò tí òun wà yìí Tinubu ló tún kàn o. Láti ìgbà tí òṣèlú ti gbé wọn súnmọ́ ara wọn ní 2022, Wike kò tún rò pé àsìkò kan wà tó lè dáa fóun nídìí òṣèlú ju ayé ìjọba Tinubu yìí lọ. Gbogbo ohun tí òun náà sì ní pátá ló fi ń dáàbò bo ipò tó wà àti àjọṣe àárín òun àti Tinubu. Ọbẹ̀ tí baálé ilé kì í jẹ, ìyáálé ilé ò gbọdọ̀ ṣe é. Ohun tí Tinubu kò bá fẹ́, ẹ ò ní bá Wike nídìí ẹ̀ láyéláyé. Ohun tí Tinubu bá sì fẹ́ ni Wike yóò ṣe. Ìyẹn ni ẹgbẹ́ òṣèlú PDP kò ṣe ní fa ẹnikẹ́ni kalẹ̀ láti du ipò ààrẹ ní 2027. Wike fa PDP lé Tinubu lọ́wọ́. Ẹjọ́ gidi kan tó kù lórí ọ̀rọ̀ náà ni wọ́n dá nílé ẹjọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù yìí nílùú Àbújá, ìyẹn níjẹta òde, níbi tí adájọ́ Salim Ibrahim ti dá àwọn bàbá ìsàlẹ̀ PDP yìí lẹ́bi. Nígbà tí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Supreme Court ti dájọ́ ní 30 oṣù kẹrin April 30, 2025 pé ìpàdé tí àwọn Mákindé, Turakinye àti àwọn tó kù wọn ṣe kò dáa, tí wọ́n sì tún ní àwọn faramọ́ àṣẹ tó yọ àwọn kan dànù kúrò nínú ẹgbẹ́ náà kó tó di ọjọ́ ìpàdé gbogbogbò yìí. Níṣẹ́ lọ̀rọ̀ náà di pẹ́kẹ́pẹ́kẹ́ nítorí bí àwọn ọmọ ẹ̀yìn Wike ti ń sọ pé àwọn làwọn lẹgbẹ́, pé ohun tí ilé ẹjọ́ tó ga jùlọ náà wí nìyẹn.
bẹ́ẹ̀ làwọn ti Mákindé àti Tùràkín sọ pé ilé-ẹjọ́ ti fún àwọn láṣẹ pé tàwọn lẹ́gbẹ́. ohun tó gbé ìgbìmọ̀ BOT yìí dìde lójijì rèé tí wọ́n ní bí ọ̀rọ̀ bá dà báyìí o àwọn ìgbìmọ̀ bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ lókù tí yóò jáde láti wá tún ẹgbẹ́ tò pé kí INEC tó ń ṣètò ìdìbò mọ̀ bẹ́ẹ̀ pé àkóso ẹgbẹ́ náà ti di tàwọn báyìí àwọn yóò sì máa sọ ìgbésẹ̀ tuntun fún wọn. bí èèyàn pẹ́ lórí mí eṣinkéṣin ní báni níbẹ̀ tó bá sì ń pẹ́ kì í yá mọ́ òwe là ń tètè ẹni tí wọ́n sọ fún pé ìyàwó ẹ̀ lóyún tó bẹ̀rẹ̀ sí ká àgbo ọmọ. ohun tó mú àwọn BOT lábẹ́ Adolphus Wabara ṣèpàdé pàjáwìrì rèé. níbi ìpàdé náà ni wọ́n sì ti tún yan Tàmínù Tùràkín bí alága ìgbìmọ̀ amúṣẹ́ṣe fún PDP. gbogbo bí wọ́n ti ń ṣe yìí ṣá o ń làwọn Wike lúgọ síbì kan wọ́n ń wo bí ẹyẹlé yóò ṣe sunra ẹ̀ mọ́lé. ọjọ́ 4 oṣù karùn-ún 2026 ni àwọn ìgbìmọ̀ Wabara yìí yan Tùràkín àti àwọn èèyàn ẹ̀ láti máa ṣàkóso PDP tí wọ́n sì fi orúkọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn náà ránṣẹ́ sí àwọn INEC pé àwọn orúkọ tí àwọn fẹ́ gẹ́gẹ́ bí adarí PDP nìyẹn. ṣùgbọ́n INEC gbọ́ ni wọn ò dáhùn. nígbà tí àwọn ìgbìmọ̀ yìí sì retí títí tí àwọn yẹn kò ṣe bí ẹni pé àwọn rí wọn ni wọ́n bá gba ilé ẹjọ́ lọ ní ọjọ́ 4 oṣù kẹfà 2026. àwọn ìgbìmọ̀ BOT yìí gba ilé ẹjọ́ lọ wọ́n sì pé INEC lẹ́jọ́ pé dandan ni o kí wọ́n fi orúkọ àwọn èèyàn tí àwọn yàn náà sí orí àtẹ ayélujára wọn gẹ́gẹ́ bí adarí PDP nílé lóko lódò lẹ́yìn odi. àwọn tí wọ́n pe ẹjọ́ náà ní Adolphus Wabara fúnra ẹ̀ tí í ṣe alága, Babangida Aliyu tí í ṣe akọ̀wé, Ọlábọ̀dé George, Jerry Gana, Mariam Siroma, Zainab Maina, Esther Odueshi àti PDP tó jẹ́ ẹgbẹ́ òṣèlú wọn gan. lọ́ọ̀yà wọn Chris Uche ló pe ẹjọ́ náà lórúkọ wọn. wọ́n ní àwọn làwọn ní PDP àwọn sì ti yan àwọn tí wọn yóò máa darí ẹgbẹ́ náà. àwọn sì ti sọ fún INEC láti ọjọ́ 4 oṣù karùn-ún pé àwọn ti yan àwọn olóyè tuntun àmọ́ INEC ò dá àwọn lóhùn wọn kò sì ṣe bí ẹni tó rí àwọn. pé nítorí bẹ́ẹ̀ kí ilé ẹjọ́ pàṣẹ fún INEC pé kí wọ́n fi orúkọ àwọn sórí àtẹ wọn kíá kí wọ́n sì jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn ni àwọn adarí PDP tuntun. bẹ́ẹ̀ ní gbogbo ìgbà yìí orúkọ àwọn èèyàn ti Wike ló wà níbẹ̀. Muhammad Abdulrahman ní orúkọ alága tiwọn, bẹ́ẹ̀ ni Sam Anyanwu ní akọ̀wé wọn. kì í ṣe pé INEC déédé fi orúkọ wọn síbẹ̀ o. ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn ló fagilé ìpàdé tí àwọn Mákindé ṣe nìbàdàn nínú oṣù kọkànlá níbi tí wọ́n ti yan Tàmínù Tùràkín tí wọ́n sì pàṣẹ pé àwọn èèyàn náà kò gbọ́dọ̀ pe ara wọn ní adarí PDP. ọjọ́ 9 oṣù kẹta 2026 yìí ní appeal court yìí dájọ́ náà tí ohun gbogbo sì dàrú mọ́ àwọn PDP tàwọn Mákindé lọ́wọ́. nígbà náà ni àwọn PDP ti Wike sáré ṣèpàdé gbogbogbò tiwọn ní 30 oṣù kẹta 2026 yìí kan náà níbi tí àwọn ti tún yan àwọn olóyè ẹgbẹ́ wọn tuntun. ohun tó mú ìpàdé tiwọn yìí di ojúlówó ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti yan àwọn èèyàn náà ní INEC ti tò orúkọ wọn sí orí àtẹ ayélujára wọn tí wọ́n ní àwọn ní adarí PDP. orúkọ wọn náà ló sì wà níbẹ̀ títí tí ìgbìmọ̀ BOT yìí fi gba ilé ẹjọ́ lọ tí wọ́n ní orúkọ tàwọn ló yẹ kó wà níbẹ̀. ohun gbogbo ìbá sì máa lọ déédéé fún wọn o. àmọ́ àwọn gómìnà méjì tó kù tí wọ́n ń gbèjà wọn, ìyẹn Bala Muhammed ní Bauchi àti Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ti pa awo dà wọ́n ti tún awo ṣe. ní ọjọ́ 1 oṣù karùn-ún yìí, ìyẹn lọ́jọ́ kejì tí ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn ti wọ́gi lé ìpàdé Ìbàdàn, Bala Muhammed kúrò nínú PDP wọ́n sì gba inú ẹgbẹ́ òṣèlú APM lọ. nígbà tó sì di ọjọ́ 14 oṣù karùn-ún, ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí Bala, Ṣèyí Mákindé náà lọ bá a nínú APM. nínú ẹgbẹ́ òṣèlú tí àwọn gómìnà méjèèjì sì wà lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹjọ́ tí ìgbìmọ̀ àwọn BOT yìí pè kò ní gbòǹgbò gidi kan, torí oògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrò ní gbé iṣẹ́ tọrọ ìdọ̀bálẹ̀ méjìlá ò lè ṣe é kó dáa, kódà dáadáa pàápàá ò lè ṣe é kó dáa, torí owó ní yanjú ọ̀rọ̀. àwọn BOT PDP yìí kò rówó ná mọ́, ohun tó sì yanjú ẹjọ́ náà fún wọn lọ́jọ́ Ẹtì ìjẹta yìí nìyẹn. nígbà tí wọ́n ti pe ẹjọ́ yìí ní wàhálà tiẹ̀ ti wà, nítorí wọ́n dárúkọ PDP sí. àwọn Wike jáde wọ́n ní wọn kì í ṣe PDP, wọ́n sì ní kí wọ́n so àwọn náà pọ̀ mọ́ ẹjọ́ náà nítorí àwọn ní àwọn ń jẹ́ PDP.
ẹni tó bá sì lọ sí orí àtẹ ayélujára INEC yóò rí orúkọ àwọn níbẹ̀. ohun tí adájọ́ Salim Ibrahim sì jókòó lé lórí náà nìyẹn, pé ìdájọ́ tí wọ́n dá tí wọ́n fi tú ìpàdé tí wọ́n ṣe ní Ìbàdàn ká ó wà níbẹ̀ o. ìdájọ́ tí adájọ́ Joyce Abdulmalik dá ní Àbújá tó fi sọ pé àwọn PDP ti Wike ló lẹ́gbẹ́ náà wà níbẹ̀ o. pé èwo wá ní àwọn Adolphus Wabara àtàwọn tó kù ẹ̀ ń fapá jánu sí, pé tó bá jẹ́ wọ́n ní kinní kan láti ṣe ni àwọn ẹjọ́ méjèèjì tí wọ́n ti dá tẹ́lẹ̀ yẹn ló yẹ kí wọ́n fèsì. tí wọ́n bá dojúkọ àwọn ẹjọ́ wọ̀nyí tí wọ́n sì rí ìdájọ́ náà yí padà, ìyẹn ni wọ́n tó lè sọ pé kí INEC fi orúkọ àwọn sínú ìwé wọn. pé níbi tí ọ̀rọ̀ dé yìí o, kò sí òfin tàbí ìwé kankan tó dá wọn mọ̀ bí adarí tàbí olórí PDP. ẹjọ́ tí wọ́n sì wá pè yí ẹjọ́ PDP ni, àwọn ò sì ní ohun kankan tí wọ́n ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ náà, pé nítorí ẹ̀ kí wọ́n lọ jókòó jẹ́ ni o. ìyẹn ni adájọ́ Ibrahim ṣe fìbínú ta wọ́n lójì. ó ní 140 mílíọ̀nù 140 million naira ní kí wọ́n san, pé wọ́n fi àkókò ilé ẹjọ́ ṣòfò nípa gbígbé ẹjọ́ ráúráú, ẹjọ́ rọ̀dọ̀rọ̀dọ̀ wá sílé ẹjọ́. lọ́ọ̀yà Uche tó sì ń gba wájú tó ń gbẹ̀yìn náà wọ́n ní mílíọ̀nù 10 ni yóò san ní wàrà ṣẹṣà. bẹ́ẹ̀ ló ṣe pé kò sí ibì kankan tí wọ́n ti lè ro ẹjọ́ PDP mọ́, àwọn Wike ló lẹ́gbẹ́ náà. àti pẹ̀lú kò sí ohun méjì tí yóò ṣẹlẹ̀ lásìkò ìbò ọdún 2027. PDP kò ní dúró kojú ààrẹ Bọ́lá Tinubu, kàkà bẹ́ẹ̀ àwọn gan ni wọn yóò tún wá ìbò rẹpẹtẹ fún un tí yóò fi lè wọlé. ohun tó fa àríyànjiyàn àti awuyewuye láàrin àwọn èèyàn sì nìyẹn, pé PDP tó ti lérí nígbà kan lásìkò tí àwọn Olúṣẹ́gun Ọbásanjọ́ ń ṣèjọba pé àwọn yóò fi 50 ọdún ṣàkóso Nàìjíríà, àwọn náà ní nǹkan wá bọ́ lọ́wọ́ wọn báyìí débi pé wọn ò ní lè fa ẹnikẹ́ni kalẹ̀ tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. àwọn kan ní Nyesom Wike ló pa PDP, pé òun ló lu ẹgbẹ́ náà fọ́mọ́ àwọn tó kù lórí, bẹ́ẹ̀ ẹgbẹ́ tó sọ ọ́ di èèyàn pàtàkì nídìí òṣèlú nìyẹn. àmọ́ àwọn tí wọ́n mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni kì í ṣe bẹ́ẹ̀ o, pé Àtíkù ló da gbogbo ẹ̀ rú, pé tí kì í bá ṣe pé Àtíkù da òfin PDP rú tó fi dandan lé pé àfi kí òun dupò ààrẹ nígbà tí kò yẹ kó jẹ́ ará Òkè Ọya ni yóò du ipò náà, pé bí ò bá ṣe bẹ́ẹ̀ ni kò sí ohun tí ì bá ṣẹlẹ̀ sí ẹgbẹ́ wọn. pé bó bá ṣe pé Àtíkù ti ará ìsàlẹ̀ Ọya lẹ́yìn tó jẹ́ Wike tàbí ẹlòmíín láti ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò náà ni wọ́n mú kalẹ̀ pé kó du ipò ààrẹ lẹ́yìn Muhammadu Buhari, kò ní sí wàhálà kankan. gbogbo ohun tó sì ṣẹlẹ̀ sí ẹgbẹ́ náà yìí kò ní ṣẹlẹ̀ rárá, ẹgbẹ́ náà yóò sì dúró déédéé. àmọ́ àwọn kan sì ń bú Wike síbẹ̀ náà, wọ́n ní òun ló torí pé wọ́n pín ogún bàbá ẹ̀, èyí tó kàn án níbẹ̀ kéré ló bá fìbínú sọ iná sí inú ilé bàbá ẹ̀ náà, ó sì sọ ilé ọ̀hún dilẹ̀. ṣùgbọ́n pẹ̀lú èyí tó ń ṣẹlẹ̀ yìí ṣá o, PDP kò sí níbì kankan nínú ìbò ààrẹ 2027. àtúnwá lórúkọ wọn, ìyẹn ni pé ọ̀rọ̀ tí wọ́n tún di ọjọ́ míì ọjọ́ rẹ̀. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ẹjọ́ tuntun tí wọ́n tún dá fún wọn nínú PDP, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.